Akínọlá Ọlámídé ọba tí ń jẹ́ Abíóyè, mo tún dé lónìí pẹ̀lú irúfẹ́ òwe mìíràn gẹ́gẹ́ bí a ti ṣe ń bá bọ̀ látẹ̀yìnwá. Ẹ ti mọ̀ wípé tẹ́ ẹ bá ti rí mi, mo tún ti dé tòwe náà nù. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà ọmọdé, mojúbà àgbàlagbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe kóríyá fún mi, ẹ ṣé mo dúpẹ́. Ìbànújẹ́ kò ní kalẹ̀ sọ́ọ̀dẹ̀ yín o. Ó ti ń rí jẹ kò rí jẹ mọ́, kò ní jẹ́ ìpín yín. Ó ń rówó ná kò rówó ná mọ́, kò ní jẹ́ ìpín ẹnìkọ̀ọ̀kan yín. Àrídùnnú yín mo gbà ládùúrà kò ní bà yín nínú jẹ́ o. Ohun gbogbo tó ń pa yín láyọ̀ láṣẹ Ọlọ́run ọba àṣẹ̀dá kò ní pa yín lẹ́kún. Kí ni òwe tí a tún fẹ́ gbé yẹ̀wò ní àárọ̀ yìí? Òun náà ni òwe Yorùbá tó sọ wípé Ọlọ́run bẹ ló ń pa agílíntí, Ọlọ́run ò kájò ló ń kó àlégbà yọ. Ọlọ́run bẹ ní ń pa agílíntí, Ọlọ́run ò kájò ní kó àlégbà yọ. Irúfẹ́ ẹran kan tí ó fara jọ aláǹgbá ni agílíntí àti àlégbà. Bẹ́ẹ̀ rí sí ti agílíntí ó fara jọ aláǹgbá dáadáa ní tirẹ̀. Ṣùgbọ́n tá a bá sọ̀rọ̀ nípa àlégbà, òun ní tirẹ̀ ó ní àwọ̀ oríṣi méjì bíi dúdú àti olómi ọsàn, ìyẹn black and yellow ní ara, tàbí bíi white tó jẹ́ pé àti funfun àti àmì olómi ọsàn àti dúdú ni ó máa ń wà. A lè pè ní kàláńkìní, ohun tí à ń pè ní àlégbà àti agílíntí nù. Tá a bá wá wo ìrísí tàbí ìṣesí àwọn ẹranko méjèèjì yìí, agílíntí, tí èèyàn bá rí agílíntí títí tẹ́ fi lọ wá igi tàbí ohun kan tí ẹ ó fi pa á, ojú kan náà ni agílíntí náà yóò wà, kò ní sáré rárá ní tirẹ̀, kò ní sá lọ ibì kankan títí téèyàn ó fi pa á. Ó rọrùn dáadáa láti pa agílíntí. Ṣùgbọ́n àlégbà, gẹ́rẹ́ tó bá ti kófìrí èèyàn, aláyé ti fẹsẹ̀ fẹ́ ẹ, ó ti jápa, gẹ́gẹ́ bí àṣà tó ń lọ lóde níwòyí, wọn á ní ó ti jápa. Nípa sísálọ rẹ̀ yìí tàbí gbígbìyànjú láti sá yìí, ó máa ń jẹ́ kó ṣòro díẹ̀ láti pa àlégbà. Ṣùgbọ́n agílíntí, ó rọrùn láti pa á. Kí wá ni òwe yìí ni ó ń sọ fún wa? Ìwọ tí wọ́n ti sọ wípé bóyá o tiẹ̀ ti gbọ́ bóyá lẹ́nu wòlíì tàbí lẹ́nu àfáà tàbí lẹ́nu adáhunṣe kan wípé ọlọ́lá àti olókìkí ni orí tí o yàn wá sáyé ló wá káwọ́ gbéra. Kò rí bẹ́ẹ̀. O gbọ́dọ̀ ṣiṣẹ́. Yorùbá gan sọ wípé àṣekún lowó. Bẹ́ẹ̀ ni, àṣekún lowó ni Yorùbá wí. O gbọ́dọ̀ gbìyànjú dé sáà kan, o gbọ́dọ̀ gbìyànjú dé ìkóríta kan, ó wàá fàdúrà tì í. Ìyànjú tó o gbà yẹn, iṣẹ́ tó o ṣe yẹn, òun ni à ń pè ní ìyànjú. Nígbà tí o bá kàwé, ọmọ iléèwé tó fẹ́ ṣèdánwò tó fẹ́ páàsì, kó tó lè gbàdúrà dandan pé kó kàwé, nígbà tó bá ìyànjú tiẹ̀ nu. Bẹ́ẹ̀ ni, Ọlọ́run ọba ní ó wá dé ìgbìyànjú rẹ̀ ládé. Ọlọ́run bẹ ní pa agílíntí, Ọlọ́run ò kájò ní kálégbà yọ. Nígbà tí wọ́n bá sọ pé ìdánwò ń bọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ iléèwé tó ò kàwé, tó sọ pé Ọlọ́run ó jẹun páàsì, Ọlọ́run ò ní jẹun féèlì. O ti féèlì kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ ìdánwò ọ̀hún gan pàá. Bẹ́ẹ̀ ni, okòwò ni wọ́n fẹ́ ṣe ni, àbí ṣọ́ọ̀bù ni wọ́n ti ṣí, o ti gbégbá ọjà kalẹ̀, o ò wá lọ ṣọ́ọ̀bù, o ò ṣí ṣọ́ọ̀bù rẹ, o ò polongo sáwọn ará àdúgbò. Ayé ò mọ ipa ohun tí ò ń tà, o sì sọ pé o fẹ́ kájé ó máa wọgbá. Mọ́ tanra rẹ, kò ṣeé ṣe. Nítorí náà, fi ìgbìyànjú kún ohun tí òwe náà sọ fún wa nìyẹn. Ọlọ́run bẹ nípa agílíntí, Ọlọ́run ò kájò ní kálégbà yọ. Bẹ́ẹ̀ ni, gbìyànjú. N ò sọ pé o má gbẹ́kẹ̀lé Ọlọ́run ọba pé ò sọ Ọlọ́run o. Bọ̀ tí mo sọ ni wípé ìwọ náà gbìyànjú ká lè sọ nípa tiẹ̀ wípé ó sì wọ̀n tó lè ṣe. Bẹ́ẹ̀ ni, bówe tòní tó ṣe lọ́nu. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Ẹ subscribe sí YouTube channel mi, Ọlámídé Ọlábàtà. Ọlọ́run ọba àṣẹ̀dá ń gbọ́, n ò ní já yín tàn mọ́, a ó gbádùn ara wa dáadáa. Bẹ́ẹ̀ yín wá fẹ́ láti bá mi sọ̀rọ̀ lórí ẹ̀rọ alágbèéká mi, ẹ lè pè mí sórí nọ́mbà 08066441608. Èmi ni ó gbé, a sì jọ sọ àsọyépọ̀. Tẹ́ bá ní ìbéèrè kan tàbí òmíràn tí ẹ fẹ́ bi mí, ẹ lè send text message. WhatsApp nọ́mbà mi náà nù, èmi ni ó dá yín lóhùn, a sì jọ wá ìdáhùn sí irúfẹ́ ìbéèrè tó bá ń jáwọ́ jásẹ̀.